pèdè ara má pè tàná tó tún dé o kò tí ì pèdè gbogbo ọlọ́jà ń pòṣé o ó pèdè ara tán gbogbo wọn dákẹ́ sírísírí ọláyímíká sókúndé o baálẹ̀ lọ́tọ̀ ó ní tọba lórí ahọ́n rẹpẹtẹ bí Abíọ́dún bá pèdè ara tí kò tó afàkànlò èdè fọ́hùn dídùn lára afàkànlò èdè fọ́hùn dídùn bí olóògùrò ọláyímíká alédè níkùn bí àgbà ọ̀jẹ̀ ọláyímíká gbédè òjòfé Abíọ́dún tó mú lẹ́nu ojú abẹ lọ ọmọ Ọláwùyí máa dára nìṣó àwa ń gbádùn rẹ bí òyìnbó ṣe gbádùn bàtà àyà ti bẹ́ẹ̀lẹ̀ ọ̀fẹ́ sáré o mo ṣe bí igi ọ̀hún ọ̀gá ni ẹranko tó lóhùn ọ̀bàtà kúté jẹ́ o bóyá lè yín ẹnu rẹ̀ ó kù kan ọmọ Ọláwùyí ńlẹ́ o jẹ́ kí yínmúyínmú ọmọ yínmú o jẹ́ kí pẹ̀gànpẹ̀gàn ọmọ pẹ̀gàn lẹ́yìn Ọláyímíká Àyìnlá ìwọ má bá wọn jà mọ́ o níbi ìkóró àwọ̀ tí ń bẹ lábẹ́ ìnìkó ti máa mú wọn ọmọ Ọláwùyí sókúndé awúwo bí ẹ̀rú kọ́ àyín ó wúwo ojúlúmọ lọ ikú mẹ́rin wá mọ̀lú bàbá ire Elédùmarè ọkọ ọmọlára Ọláyímíká o ṣé kò ní í ṣe. ìwọ wí ń wí òun ni wọ́n ń wí nílé ọlọ́wà. ọmọ ọlọ́rọ̀ agogo ewúrẹ́ ló sọnù ló mú kí wọ́n má fi lọ yó ìran bàbá yẹn ẹsẹ̀ gbẹ́. ìwọ fọ̀ kí n fọ̀ òun ni wọ́n ń fọ̀ lákòdì àgbàlagbà. fi lọ yó ìran bàbá yẹn. ìwọ wí ń wí òun ni wọ́n ń wí láàrin ìlú. ọ̀dọ̀ ló bá sọnù ló mú ẹ má rán ẹlẹ́sẹ̀ wá o ẹlẹ́sìn ni kẹrin wá. wọ́n ní bí wọ́n bá wíjọ́ ló tù ú fẹ̀. sí àgàn Ọláwùyí o. Ọ̀rúnmìlà bó bá ṣe wípé bíi tèmi lẹ bá ń wí. ọ̀rọ̀ ẹ̀sìn ẹ̀yin lọ́mọ àṣìgbà lọ́nà tó mú. mo dewé alájá lónìí. ilé ló bá wà kó wò dé ẹ̀yìn kùlé ló bá wà kó wò dé. ọ̀pẹ̀ tó bá ti kú wọn á dàmúgùn ẹyẹ oko. ìwọ sá máa júbà bàbá rẹ lọ torí fúlẹ́ńgẹ́ àkàrà kò sẹ́lẹ̀yìn èrè. òkùtù ọ̀pẹ̀ olórí àkọyè. sẹ́lẹ̀yìn bàbá rẹ bàbá ọmọ ní kéré lọ́mọ fi kéré. òun ló ní ẹ máa fọ̀rọ̀ gbogbo jí èmi Abíọ́dún ọmọ Láwùyí. ìsaka ọmọ rẹ yóò tóbi bọ́ìsì tọ́ba dilẹ̀ ní ránkọ́ńkọ́sọ̀ baálé elétí oníṣẹ́. ọ̀rọ̀ gbogbo oníṣàngó fi jin ewé jìn. ìwọ ò sí nínú onímẹ̀lẹ́ lọ́mọ aráyé fi ń po kìkì rẹ̀ nílé lóko ènìyàn tó bá ní ọmọ ló gbà ìpẹ́. eégún ilé ẹ foríjì mi Abíọ́dún ọmọ Láwùyí. onítọ̀. òòṣà ẹ foríjì mi. ìpanibálẹ̀ pọ̀n ìwọ ni bàbá wọn ò wá ọ fújà wọn ò wá ọ fẹ́ jọ. ẹ̀ṣẹ̀ tí òkú bá ṣẹ̀. ká sọ̀rọ̀ káfa kò mọ òkun yọ ni wọ́n fi ń wá ọ láyé mi. ẹrù tó bá rù ú ńlá forí rẹ̀ jìn. nìṣólókèrè ayé fẹ́ gbọ́. ọjọ́ tí agbé bá ké nínú igbó. alábọ̀sí inú ẹrùn wọn pẹ́. àlọ́jọ́ tí agbé bá ké nínú igbó. ara ló ń ta wọn. àforíjìn ni. wọ́n bá sunkún sójú. njọ́ àlùkò bá ké lọ́dàn. ọkọ̀ fẹ̀yẹ ẹyẹ. àforí rẹ̀ jìn ni. àṣẹ wàá ní tìrèké. bí kéèké bá bọ́ lulẹ̀. kòtò tí yóò lókun ó dá kìtìyàn. ajarun gbangba ni. àwọn lọ́tẹ̀ o. olórí àwọn. ntẹ́mi Abíọ́dún ọmọ Láwùyí bá ṣe ẹ máa forí rẹ̀ jìn mí. olórí àwọn lọ́tẹ̀ o. ọmọ iná náà mi arán sí iná orí mi dẹkùn. ìbàlọ́wọ́ ẹ̀yin obìnrin lẹ̀ yí lálẹ́ òní. ìbá fa dàgbà o. obìnrin inú lẹ́yìn èmi Abíọ́dún ọmọ Láwùyí mo ṣèbà lọ́wọ́ yín lálẹ́ òní o. àwọn lé. mo ṣèbà lọ́wọ́ ọkùnrin. àwọn àgbà o. ìbẹ̀yìn ìyá mi òṣòròǹgà. ọmọdé yẹn má. òpò kí ẹlẹ́sẹ̀ oṣùn. torí oníkọ́ tó lè ọlá ní ọmọdé ń bá wà dàgbà o.
omi gbóná tí ò ṣeé mu kílókíló. wọ́n máa ń bọ̀ wá. àgàdà ńlá òun lẹ́yìn ìyá mi lẹ fi ń mu pò. ọmọdé ń bọ̀ wá dàgbà. ewúrẹ́ dúdú abàmú rẹ́dẹ́rẹ́dẹ́. bọ́lájú kòkòrò bá pẹ̀ràn nígbó tó bá fúnra ẹ̀ pín lò. àgùntàn bọ̀lọ̀jọ̀ abàmú rẹ́dẹ́rẹ́dẹ́. èyí mo rí màrò. ẹyẹ ìyá mi ni. náà ní ilé ayé sùúrù ní ṣẹ́gun o. adìẹ òkòkò dúdú abàmú rẹ́dẹ́rẹ́dẹ́. ẹ máa jalè ẹ má fò. ẹyẹ ìyá mi ni. ìlọ ló jẹ́ ẹ̀yin forí wọ́rí yóò ṣàbàmọ́ àwa ò ní ṣàbàmọ́ láyé o. ẹyẹ abapá hẹ. àwa ò ní ṣàbàmọ́. ẹyẹ abẹsẹ̀ hẹ. ṣàbàmọ́ láyé. àwa ò ní ṣàbàmọ́. ẹyẹ abẹsẹ̀ méjèèjì hẹ́rẹ̀hẹ́rẹ̀. ara ilé o. àwa ò ní ṣàbàmọ́ láyé. àwa ò ní ṣàbàmọ́. adìẹ afún ifá ìfarọpọ́n. àwa ò ní ṣàbàmọ́. wọ́n gbọ́ pé ọjà tán nílùú Ṣókótó wọ́n múra wọn sá. ó gbóòsò ó sì ràwẹ̀. àyàn ọmọ ògbóògùn wọn ò béèrè. ẹ̀yin apanimárágún. ilé ọmọ mẹ́wàá lọ ìyàwó òun ló kọ tí wọ́n ń pẹ̀yìn ìyá mi. òun bẹ lágbo. ẹ̀yin ìyá mi ò ṣòròǹgà. àkúnyẹ̀yàn ọmọ ajẹ̀dọ̀ èèyàn má bì. kò lè yí padà mọ́ ń bẹ́nu mọ́ o. olórí làlábàrò orí làlábàrò. alásàbẹ́ lórúkọ ẹ̀yin ìyá mi ń jẹ́. mo lórí làlábàrò. alàṣàṣà wọ́jà. onípàṣán òjé. ìgbẹ́mí níjà o. olórí àgbàlagbà tí í fẹnu mú jẹ. làlábàrò. olórí làlábàrò. oríjà jogun ìkànnì wọn rí má fi wá fáyé mu. ó dífá fún Ọ̀rúnmìlà. olúwa àgbèwà níyàwó. àmì níjọ́ tí wọ́n lè kọ́lé láwùjọ ẹlẹ́yẹ. ìjágbé àtàkọ ni wá ó tilẹ̀ já. wọ́n bi Ọ̀rúnmìlà wọ́n níṣẹ́ yóò lè kọ́lé àwùjọ àwọn ẹlẹ́yẹ. àwọn kìnìún ejò olóró wọ́n ní kò ní lè kọ́. wà nínú ìdá. Ọ̀rúnmìlà nítorí kíni. dáàbò ẹ̀bùn wá fi ṣe. wọ́n ní oṣó pa Ọ̀rúnmìlà. ó sàdí ọba bá wọ́n ní ìwọ Ọ̀rúnmìlà jẹ́ ó pa ọ́ jẹ. a lókè o. ó sàdí ọba wọ́n ní ìwọ Ọ̀rúnmìlà àwọn àgbàlagbà ò ní jẹ́ kó o lè gbé bẹ́ẹ̀. lókè o. ó sàdí ọba bá lókè o. Ọ̀rúnmìlà ní ẹni tó mọ orúkọ wọn òun lòun ó rán sí wọn. ọba bá lókè o. kó má fi wá sílẹ̀ o. ó sàdí ọba bá lókè ó súré ó bẹsẹ̀ wẹ́ndẹ́. ilẹ̀ o. mo sàdí ọba bá ó bò yí rí àgbò. wọ́n rè rajọ ìbànújẹ́ ti bá àwọn ọ̀tá nílé. àwọn ìyá mi níta lẹni tó ń dárúkọ àwọn báyìí. ìbànújẹ́ ti bá àwọn ọ̀tá nílé. wọ́n níta lẹni tó ń pe àwọn báyìí. ìbànújẹ́ ti bá àwọn ọ̀tá nílé. àwọn ọ̀tá tí wọ́n rè rajọ wọ́n ní eléyìí ò tún kú mọ́. àwọn ọ̀tá nílé. tí wọ́n ti ro ti wá sí. àjẹ́ kan ò ní rorò. jẹ́ tí wọ́n lọ ìjọ gbogbo. àwọn ọ̀tá àjẹ́ kan ò ní rorò títí kó jẹ ewúrẹ́ dúdú. ti bá àwọn ọ̀tá nílé. àwọn ọ̀tá tí wọ́n rè rajọ. àjẹ́ kan ò ní rorò kó sì jẹran funfun. àwọn ọ̀tá tí wọ́n rè rajọ. ìbànújẹ́ ti bá àwọn ọ̀tá nílé. àwọn ọ̀tá tí wọ́n rè rajọ. ìbànújẹ́ ti bá àwọn. ọ̀ràn àjẹ́ òun àyí. àwọn ọ̀tá tí ó dìmùlẹ̀. ó dáwó. ọ̀tá nílé. tí wọ́n ti ro ti. ẹ̀yin ìyá mi ò ṣòròǹgà. ọ̀rọ̀ èmi Abíọ́dún Ọmọláwùyí àti yín ó dìmùlẹ̀ lálẹ́ òní ó dáwó. wọ́n ti nínú ilé. ẹ kọjú re sẹ́mi Abíọ́dún Ọmọláwùyí àti gbogbo àwọn olólùfẹ́ mi. tàbí wọ́n rè rajọ. ẹ má kọjú bí yín sí wa. pàṣẹ ọwọ́ yín ń. wọ́n rè rajọ. ìbànújẹ́ ti a ò rárá gbà á. lé. a ò rárá gbà bínú yín. bí wọ́n rè ẹ̀yin ìyá mi ẹ̀yọ́nú yín lèmi Abíọ́dún Ọmọláwùyí ń fẹ́. bí wọ́n ti ro ti wá. àti gbogbo àwọn olólùfẹ́ mi pátápátá. ní kó jẹ́ tiwọn. ẹ kọjú ajé sí wa. bí wọ́n ti ro ti ẹ kọjú ọrọ̀ sí wa. lé. ẹ kọjú re gbogbo sí wa. lọ ìjọ gbogbo. ó dìmùlẹ̀. ọ̀tá tí. ó mà dáwó. ẹ sáà mọ̀ wípé mo ti fobi jẹ́ po. àwọn ọ̀tá tí wọ́n rè rajọ. ìbànújẹ́ ti bá àwọn ọ̀tá nílé. mo kí gbogbo yín pátápátá ẹ káalẹ́. rè rajọ. ìbànújẹ́ ti bá. ẹ káalẹ́ lálẹ́ òní o. àwọn ọ̀tá tí wọ́n rè mo kí ọlọkùnrin mo kóbìnrin o. rajọ. ti bá àwọn ọ̀tá nílé o. gbogbo yín pátápátá mo kí n ò lólódì kankan. ìbànújẹ́ ti bá àwọn. n ò lólódì kan o. bí
wọ́n ti ro tiwa sí nínú ilé. Ọláyímíká mo gàtí ètò lálẹ́ òní èròyà wá wò ó. Ro tiwa sí nínú ilé. Bẹ́ẹ̀ ni tèwe tàgbà ní wo dígí. àwọn ọ̀tá tí wọ́n rè rajọ. ìròyìn ẹ wá wèmí Abíọ́dún Ọmọláwuyì lálẹ́ òní. ẹ̀ka alẹ́ lẹ́ẹ̀kan sí. bàbá mi Adémọ́lá Ọládìran olúwo ní Ìrẹ́gbọ̀ ọjà ní ìpínlẹ̀ Ọ̀yọ́ ẹ̀mọ̀ká alẹ́ bàbá mi. mo sì bà lọ́wọ́ yín lálẹ́ òní. gbogbo babaláwo nínú ilé pátápátá mo yìnbọn rú o. Ọ̀rúnmìlà mo yìnbọn yẹ ẹ̀yin bàbá mi mo yìnbọn sísẹ̀. ọmọ yín mo jẹ́ ẹ máa wí tèmi Abíọ́dún Ọmọláwuyì níre. bàbá mi Àrìndé Ọ̀wọ́ ibi tó o bá wà lálẹ́ òní ilẹ̀ rẹ ètò mi alẹ́ òní dọwọ́ rẹ bàbá mi. eégún láti gbẹ̀yìn gbàlẹ̀ Olódùmarè ọba ìbà rẹ lálẹ́ òní o. mo dóde lálẹ́ òní kí n gbayì lóde tòní kóde òní ó yẹ mí. àjàgbáyì ní tẹ́ni àjàgbáyì ní tẹ́fọ̀n àjàgbáyì ní ti Ṣàngó. Ọláyímíká Àyìnlá kí n gbayì lórí ètò lálẹ́ òní. ẹ̀kú kàlẹ́ ń bẹ̀ ń wo ẹ̀nlẹ́ ẹ̀ka alẹ́. mo dúpẹ́ lọ́wọ́ gbẹni tó ti ń darapọ̀ mọ́ mi lórí ètò fúta lé òní. ẹ dákun bẹ́ẹ̀ bá ti ń darapọ̀ ẹ máa share ètò yìí ẹ máa tẹ like ẹ máa love. babalẹ́yẹ Ọlánrewájú mo kì í yín ẹ̀ka alẹ́ o. Michael Olújídé ẹ̀ka alẹ́. gbére yòóré níwọ̀n àwọn tìlísàn rẹ mọ́ mo kì í yín ẹ̀ka alẹ́ o. Rufai Adéwùmí Rahim ẹ mà ká alẹ́ ẹ ṣé mo dúpẹ́ ẹ kú àpọ́nlé mi. Olúṣẹ́gun Ọdún Òkun ẹ̀ka alẹ́ o. Ògúndìran Ọpẹ́yẹfá mo kì í yín dáadáa ẹ̀ka alẹ́ ẹ̀ka àbọ̀ sórí ètò. Kabirat Fọláṣadé Àdìgún ẹ̀ka alẹ́ o. màmá mi Bọ́lárìnwá aa fad gbogbo àtọ̀ yín o. Lawal Nájímù Oríyọmí ẹ̀ka alẹ́. ẹ̀jẹ̀ máa lọ sórí ètò fún tààràtà níta lé òní. bá a bá débi iṣẹ́ ṣíṣe là á ṣe adébíṣẹ́ mọ̀ ṣe ṣe bẹ́ẹ̀ mọ̀ wípé àgbà ọ̀lẹ oní Yorùbá pẹ̀lú wọn. mo tún dé bí ìṣe mi lálẹ́ òní náà nù. Prince Lawal Ọmọ́tọ̀sọ́ Táíwò ẹ̀ka alẹ́ o. mo béèrè àwọn ìbéèrè kan lórí ètò tó lọ àbí bẹ́ẹ̀ kọ́ ẹ jẹ́ n sáré dáhùn àwọn ìbéèrè ọ̀hún. mo dúpẹ́ lọ́wọ́ ọ̀gbẹ́ni tó gbìyànjú láti dáhùn ìbéèrè ọ̀hún. ọ̀gbẹ́ni Augustine Adéburúsì wọ́n gbìyànjú dáadáa ṣùgbọ́n lọ́tẹ̀ yìí ẹ̀kọ́ òṣojú mímu. màmá mi ẹni Ọlọ́run mọ̀ àwọn náà gbìyànjú dáadáa. mo dúpẹ́ lọ́wọ́ ọ̀gbẹ́ni tó gbìyànjú pátápátá. ìbéèrè àkọ́kọ́ mo ní bí Yorùbá bá sọ wípé ẹ̀yin ìyàwó ò ní mẹ́ni mo ní kí ni ìtumọ̀ àdúrà ọ̀hún. kò mú rárá ohun tí wọ́n ń sọ ni wípé ìyàwó tuntun ìyàwó ọ̀sìngín tí wọ́n ẹ̀sẹ̀ fẹ́ yìí kò ní pẹ́ nílé ọkọ rẹ̀ tuntun rárá tí ó fi bẹ̀rẹ̀ sí ní sàbíamọ́. ìdí nu tó fi máa ń sọ wípé ẹ̀yin ìyàwó ò ní mẹ́ni pé ilé ọkọ tó wọ̀ yìí Olódùmarè ó tètè jogún ọmọ fún un níbẹ̀ ní tí wọ́n ń sọnù. ìbéèrè bí ó dàbẹ́ ni pé dípò ìbéèrè mẹ́ta tó yẹ kí n béèrè lọ́jọ́ náà méjì ni mo béèrè bí ìbéèrè alákọ̀ọ́kọ́ òun ni mo fi ṣèkẹta tí wọn ò mọ̀. nítorí náà bí rẹ̀ mo ní bí ẹ bá sọ wípé odó ni kí ìyàwó gbé wálé ọkọ kó má gbé ọ lọ mo ní kí ni ìtumọ̀ rẹ̀. ìtumọ̀ rẹ̀ ni wípé ṣe mọ̀ wípé odó a máa wúwo dáadáa láyé àtijọ́. odó kì í ṣe nǹkan téèyàn kàn lè kù gìrì tí ó kàn gbé ṣùgbọ́n ọlọ a máa rọrùn láti gbé. àfiwé ni wọ́n fi ọ̀rọ̀ yìí ṣe
ìdí tó fi ní kó gbódó ni wípé bí obìnrin bá gbódó wálé ọkọ irú obìnrin bẹ́ẹ̀ á máa jòkó pẹ́ nílé ọkọ irú wọn yìí kọ́kọ́ ṣùgbọ́n obìnrin tó bá gbé ọ lọ gẹ́gẹ́ bí orúkọ rẹ̀ náà ni kò ní pẹ́ nílé ọkọ tí ó fi lọ ìgbàgbọ́ Yorùbá nù ìdí ni tí wọ́n fi máa ń sọ wípé kíyàwó tuntun ó gbé odó lọ kó má gbé ọ lọ sẹ́ńdé ìbéèrè méjèèjì tí mo lóore ọ̀fẹ́ láti béèrè náà nù ẹnu mi àgò ó dàbẹ̀ ń pọ́pẹ́ mẹ́ta o bẹ́ẹ̀ ni mo béèrè mo ní kẹ́ ẹ parí òwe kan mo ní ohun tá ò mọ̀ lá ò mọ̀ mo ní ẹ parí òwe ọ̀hún ìparí rẹ̀ rèé ohun tá ò mọ̀ lá ò mọ̀ èèyàn lè mẹ́dún àgbọ̀n kó má mọ̀ mòró. tí wọ́n ń sọ ni wípé lánàá ntàn kan kì í ní ìwò ẹ̀sìn bó ti wù kéèyàn onímọ̀ tó èèyàn ò lè mọ gbogbo nǹkan tán ṣe rí ẹdún àbà tí mo ro ìlú kan ní ìpínlẹ̀ Ọ̀ṣun ni o àwọn ìlú ìwọ̀n ò jìnnà síra wọn rárá kódà wọ́n ti wọnú ara wọn ṣùgbọ́n torí wípé mòró ń tiẹ̀ ó fẹ́ wọnú díẹ̀ ó sún sọ́wọ́ ẹ̀yìn díẹ̀ kúrò lẹ́gbẹ̀ẹ́ ọ̀nà torí náà bẹ́ẹ̀ bá ń bọ̀ láti agbègbè Òṣogbo mọ́sẹ́kọ́ náà bẹ́ẹ̀ bá ti ń bọ̀ láti bẹ̀ tẹ́ ń lọ sí bóyá bí ọ̀nà Ilé-Ifẹ̀ ẹ̀dún àbànlẹ̀ kọ́kọ́ kàn òun lẹ̀ sì rí lẹ́gbẹ̀ẹ́ ọ̀nà fún ìdí èyí ọ̀pọ̀lọpọ̀ tí ẹ̀ ní fiyèsí mòró rárá ìdí ni tí Yorùbá fi ń sọ wípé ohun tá ò mọ̀ lá ò mọ̀ èèyàn lè mẹ́dún àbà kó má mọ̀ mòró ẹ̀ka alẹ́ káàdì pé ń bẹ́lẹ̀ lálẹ́ òní o tẹ́ ẹ tó jẹ lọ́tọ̀wọ́ àwọn olólùfẹ́ wa ọ̀gbẹ́ni K Ọlá bàbá ìjọ mi lójú púpọ̀ mo dúpẹ́ lọ́wọ́ yín o agara ò ní dá yín lágbára lọ́wọ́ Olódùmarè báyé bá ń jáyé ẹ̀ máa bẹ ni mo dúpẹ́ o ọ̀gbẹ́ni K Ọlá ọ̀gbẹ́ni Káyọ̀dé Ọláwuni àdúrà yín ó gbà o ẹ̀ ní nìkan ṣayé. Ọlá Ọlámídé ẹ mà ká alẹ́ ṣẹ̀dọ̀ ọ̀fọmọlẹ́gbẹ́ ẹ ká alẹ́ ẹ ṣe ń Bọ́lárìnwá aa5 Christiana Lord loves me ẹ ká alẹ́ o. àwọn ti débẹ̀ Tajudeen Olúṣẹ́gun ẹ mà ká alẹ́ bàbá mi mo kí yín ẹ káàbọ̀ sórí ètò lálẹ́ òní. Délé Ọlátúnjí mo kí yín dáadáa o ẹ káàbọ̀ sórí ètò. Adébáyọ̀ Ìdòwú Noble Guy mo kí yín dáadáa ẹ jẹ́ máa lọ sórí ètò tààràtà lálẹ́ òní. ìwọ ọ̀rẹ́ mi tó olóore ọ̀fẹ́ láti máa gbọ́ mi lálẹ́ òní mo ti sọ lọ́pọ̀lọpọ̀ gbà wípé bọ́lọ̀ ń bá gbọ́ àdúrà rẹ tínú rẹ̀ wá dùn tó ń yayọ̀ má yayọ̀ ayọ̀jú o ayọ̀ ayọ̀jú òun là kéré yọ̀ tó fi kán níta bínú ẹni bá dùn kò sí ní tó burú nu ká yayọ̀ kò sí ní tó burú nu ká dáwọ́ ọ̀dùnnú ṣùgbọ́n ìwọ̀ntúnwọ̀nsì ni ẹja ṣe ìwọ̀ntúnwọ̀nsì ní gbogbo nǹkan ẹ̀yin ẹ wo oúnjẹ bó ti dá a lára tóun bó oúnjẹ bá pọ̀ jù a máa fàyọnù bàdúrà bá pọ̀ jù a máa dèpè ìwọ̀ntúnwọ̀nsì ní gbogbo nǹkan bómi gan ti dáa tó lára bá a bá mú lámujù a máa fa ìyọnu ẹja a máa sun gbogbo níwọ̀ntúnwọ̀nsì o. Míchò Ọláyẹmí ẹ ṣeun o ẹ̀ka alẹ́ ẹ̀ka àbọ̀ sórí ètò lálẹ́ òní. nígbà láíláí ṣe rí ìjàpá òun àti àkèré ọ̀rẹ́ tímọ́tímọ́ ni wọ́n ọ̀rẹ́ kòríkòsùn ni wọ́n ẹja máa ṣọ́ra fún ọ̀rẹ́ ọ̀rẹ́ lè pani wọ́n sì tún lè lani ṣùgbọ́n ẹ wo ọ̀pọ̀lọpọ̀ ẹ̀dá tó ṣubú nínú ayé bẹ́ẹ̀ bá bí wọn ò rí wí ẹni tí wọ́n fọkàn tán ọ̀rẹ́ tí wọ́n gbára lé tí wọ́n gbẹ̀yìn lé ẹni wọ́n ní kó kí wọn lẹ́yìn ẹ̀gún lonítàn fi sọ́wọ́ ẹni wọ́n ní kó fẹ́ wọn lójú ata ló fi sẹ́nu ẹja máa ṣọ́ra ẹ ṣọ́ra fún ọ̀rẹ́ ìwọ̀ntúnwọ̀nsì ní gbogbo nǹkan.
Rafiu Adéwùmí Rahim Rufai ẹnu mi àgò Rufai Adéwùmí Rahim ẹ̀sìn ẹ̀kọ́ àpọ́nlé mi. Àwọn bàbá wa lẹ̀ ń dárúkọ ọ̀hún. Mo dúpẹ́. Michu Ọláyẹmí wọ́n láwọn ń wò mí dáadáa wọ́n sì ń gbọ́ mi kétékété láti United States of America. Ẹ ṣé mo dúpẹ́ o. Abdulateef Ìdòwú mo kí yín dáadáa ẹ káàbọ̀ sórí ètò ẹ dápẹ́ máa ṣe ètò yìí. Bẹ́ẹ̀ bá sì ti darapọ̀ mọ́ mi lórí ìkànnì YouTube ẹ wá Bíọ́dún Ọláwuyì lórí YouTube. Ẹ subscribe ẹ tọ́nà notification button yín ká máa gbádùn ara wa dáadáa síwájú sí mi o. Mo ní ọ̀rẹ́ òní Ìjàpá àti Àkèré ìlú kan náà ni wọ́n jọ ń gbé. Àkèré ọmọ ọba ni àrẹ̀mọ ọba òun làkèré ń tiẹ̀. Ṣùgbọ́n Àkèré ń tiẹ̀ kò torí wípé ọmọ ọba lòun kó wá jókòó tẹ̀tẹ̀rẹ̀. Ó mọ̀ wípé àtẹ́lẹwọ́ ẹni ni kì í tan ní jẹ. Ó gbájúmọ́ṣẹ́ kò fiṣẹ́ rẹ̀ ṣeré rárá kò sọ pé ọmọ ọba lòun. Iṣẹ́ wo òní Àkèré tá à ń sọ yìí iṣẹ́ wo ló ń ṣe kábíyèsí Olódùmarè. Iṣẹ́ gbẹ́nàgbẹ́nà òun ni Àkèré òun ló ń ṣe ń tiẹ̀. Ṣẹ̀wárí Ìjàpá ọ̀rẹ́ rẹ̀ ọ̀rẹ́ kòríkòsùn iṣẹ́ àgbẹ̀ òun lòun ṣe ní tiẹ̀. Àwọn méjèèjì fẹ́ràn ara wọn bíi kà sí nǹkan. Gbogbo àṣírí pátápátá òun làkèré ló máa ń fi hàn ọ̀rẹ́ rẹ̀ Ìjàpá. Ṣe rí ọ̀pọ̀lọpọ̀ ìdánú ayé àìfúnra òun ni ò jẹ́ kọ́pọ̀lọpọ̀ ẹ̀dá ó tẹ̀síwájú. Àwọn èèyàn kan ń bẹ tó jẹ́ wípé nínú ìlú tá a ti bí wọn bá dúró ń bẹ̀ tí wọ́n ń ṣiṣẹ́ tó jẹ́ pé nínú ìlú tá a ti bí wọn òun ni wọ́n ń gbé àti lọ síwájú wọn àti ṣe rere wọn a máa nira. Ó ní tó fà á a máa mẹ́nu bà lọ́jọ́ iwájú. Àwọn kan sì ń bẹ tó jẹ́ wípé inú ìlú tá a bí wọn sí gangan òun ni wọ́n ti ṣe rere. Ó dàbí wọ́n ná ìgbára bí wọ́n ná ìgboro bí wọ́n lọ sọ́nà jíjìn rere. Ewé atayìn tàtàdì bí wọ́n ṣe lọ ni wọ́n ṣe bọ̀ ayé kọ́ ló ń ṣe wọ́n wọn ò béèrè lọ́wọ́ orí ni. Àkèré gẹ́gẹ́ bí onígbàjámọ̀ ẹnu mi àgò Àkèré gẹ́gẹ́ bí gbẹ́nàgbẹ́nà ń gbò dọjọ́ kan ó wá rò wípé kí ló dé ó yẹ kó òun ti ṣe rere jù báyìí lọ ó yẹ kó òun kíṣẹ́ òun ti gbòòrò ju bí tóun wà yìí lọ ó méjì kẹta ó wò wípé òun ó pò ó kèrajà ó ní kóun lọ sílùú tí wọn ò ti mọ̀ bóyá ọwọ́ àjẹjísájé ń bẹ̀. Ó fi tó Ìjàpá ọ̀rẹ́ rẹ̀ létí Ìjàpá ní sọ́mọ̀ wípé iṣẹ́ àgbẹ̀ lòún ṣe òun ò lè fìlú tòun lẹ̀ ní tòun o. Ṣé àpọ́n sì kúkú làkèrè? Àkèré bá di gbádàgbọ́n ẹ̀ ó dẹ̀yìn ó di. Kẹ́mi Michael mo mà kí yín ẹ̀ka alẹ́ o àjíǹde ara ó máa jẹ́ òjòjò ń sowó kó má lè nájà kókó larọ tó máa lé o. Abdulateef Ìdòwú ẹ ṣé mo dúpẹ́. Àkèré bá gbéra pa ó dẹ̀yìn ó di ń bò dẹ̀yìn ó di kábíyèsí rẹ̀ Ọlọ́run òun àtọ̀rẹ́ rẹ̀ Ìjàpá bó tilẹ̀ jẹ́ wípé ọ̀nà wọn jì síra wọn ìgbà dé ìgbà ni wọ́n máa ń ránni síra wọn tí wọ́n sì máa béèrè àlàáfíà ara wọn ńgbà ya Àkèré dẹ́yìn odi ẹ̀rọ kù sẹ́sọ ni lọ́wọ́ rẹ̀ bá jí sájé àdúrà rẹ̀ gbà òkìkí dé. Àkèré wá bẹ̀rẹ̀ sí ní gbé nǹkan rere ṣe. Ó ránṣẹ́ sí ọ̀rẹ́ rẹ̀ wípé Olódùmarè ti gbọ́ àdúrà òun o. Ìjàpá sì bá a yọ̀ ṣùgbọ́n ṣe rí Ìjàpá onílara ni. Bẹ́ẹ̀ bá ní ọ̀rẹ́ bẹ́ẹ̀ bá ti ń ṣàkíyèsí tẹ̀ ń kẹ́fín wípé onílara òun lọ̀rẹ́ yín ẹ máa funra ẹ máa ṣọ́ra gidi. Àwọn bàbá mi mọ́nímọ́ní àwọn bàbá mi mọ̀yànmọ̀yàn wọ́n ní aká ò lè fún wàrà a máa dá wàrà nu o ó rọrùn fún aká láti dá wàrà bí ò tiẹ̀ lè fún un. Adénìkẹ́ Fatima ẹ̀ka alẹ́ ẹ jẹ́ ń ju káàdì pé ká ti bẹ̀ ń bẹ̀rẹ̀ tẹ́ ẹ gbàgbé ibi tí mo bá ọ̀rọ̀ mi dé ẹ jẹ́ ń ju káàdì pé ká tó tẹ̀síwájú.
ẹ̀yin tẹ́ ẹ bá ń lo Glo ẹ bá mi mú Glo ẹ bá mi mú. àwọn ẹ̀bùn tá à ń pín lórí ètò wá látọwọ́ àwọn olólùfẹ́ wa. ọ̀kan lára wọn òun lọ̀gbẹ́ni K ọlá ọ̀gbẹ́ni Káyọ̀dé Ọláwọlé. bàbá mi dáadáa Rasheed Adéwálé Adékànbí mo kí yín dáadáa ẹ káalẹ́ àwọn tí ò fẹ́ kétò yóò parun ni. bàbá mi Kúnlé Fálétí ẹ káalẹ́ o wọn ò fẹ́ kétò yóò parun. ọ̀gbẹ́ni Démọ́lá Yusuf mo kí yín dáadáa. màmá mi Abísọ́lá Abọ́dúndé mo kí yín dáadáa ẹ ṣé mo dúpẹ́. ẹ kú àkíyèsí mi màmá mi ẹni Ọlọ́run mà mo dúpẹ́. gbogbo ẹni tí wọn ò lè dárúkọ pátápátá tẹ́ ẹ̀ fẹ́ kẹ́tò yóò parun ẹ̀ ní parẹ́ tọmọtọmọ ẹ̀ ní parẹ́ láṣẹ Olódùmarè Olódùmarè ó máa tẹ̀yìn síwájú gbogbo tẹ́ ẹ bá dáwọ́lé yóò máa yọrí sí rere ni. gbogbo gitẹ́lẹ́gbẹ̀dẹ́ bá fọwọ́ bà dídún ní dún gbogbo tẹ́ ẹ bá ti nawọ́ mú ànàmú ntọ̀gá ọwọ́ yín ó máa tó gbogbo tẹ́ ẹ bá ti nawọ́ sí apá yín ó ka àyàfi bó ka ọ̀gá káwọ́ ẹ ṣé mo dúpẹ́ o. èèwọ̀ ọmọ ìkúrú gbogbo lérí ìjọba ní màá bẹ̀ o. bàbá mi Kẹ́hìndé Adétúnjí ẹ ṣé mo dúpẹ́ o mo mọ rírì yín. bàbá tí Tọ́pẹ́ Adéògún ẹ káalẹ́ o Ahmed Adétáyọ̀ mo kí yín dáadáa. ébà èèyàn mi dáadáa Ọládìran Destiny Babátúndé ọmọ bàbá mi Olúwa Adémọ́lá Ọládìran ní Ìrẹ́gbẹ́ Ọjà mo kí yín o ẹ káalẹ́ ẹ káàbọ̀ sí ètò ẹ máa bá mi kí bàbá mi dáadáa. àṣẹ wàá bẹ́ẹ̀ ti wí ní òrí. ẹ má bínú ọ̀nà pọ̀ ẹ dápẹ́ yín tẹ́ ẹ bá ń lo Glo ẹ bá mi mú ẹ jẹ́ n sáré pé Glo card. àkàlàmùgbà mi yẹn kò dógán. 40 ramadọjọ yàrá kò. 798 08 lógìdì mọ̀pẹ́. 444 mi dà á lì jí. 78 ètò rẹ̀ ṣá. 263 ẹ gbọ́ lẹ́ẹ̀kan sí 407 ètò rẹ̀ ṣá. 98 ẹ̀là lédò rẹ̀ ṣá. 08 ẹ̀là 444 78 rẹ̀ ṣá. 263 lédò rẹ̀ ṣá. Glo nu ẹ dápẹ́ ní bá ti rí lóòdù ẹ̀ já mà. ọ̀tọ̀ kí n má dẹ̀ pé kẹta yẹn ní gbọ́sẹ̀. Thomas Olúwaṣeun Àjàyí ẹ ṣeun ẹ káalẹ́ ẹ káàbọ̀ sórí ètò Dèjì Oyèwọlé mo kí yín dáadáa. ìmẹ̀kú kàdó. ẹ̀yin kọ́ yìí. ìbàdàn kó múrùrùn mọ́lẹ̀ àkégbè ọ̀bára. mo ní bó ṣe ń lọ fún àkèré nílé àjòjì tó wà òun ló ń fi tó ọ̀rẹ́ rẹ̀ Ìjàpá létí. wà á lémùrè òye o. ńgbà jẹ́dé kí ló tún wá kù tó wó dé tí burújí tó dé. ẹ̀wẹ̀lẹ̀. tọ́lọ̀ ń gbọ́ àdúrà àkèré. elémùrè tí gbé ti túnde o. àkèré bá fẹ́yàwó nínú ìlú tá a wí yìí ibẹ̀ ló ti yan aya. gbé ti túnde sẹ́. ẹ̀wẹ̀. ó bímọ níbẹ̀ náà Ọlọ́run gbọ́ àdúrà rẹ̀ gidi. àwọn aráàlú fẹ́ràn rẹ̀ bíi kàsí nǹkan. ibi tá a bá wà ẹ̀ sáàjà máa ṣe dáadáa. Ayọ̀délé Johnson ẹ ṣé mo dúpẹ́ o ẹ kú àpọ́nlé mi ẹ káalẹ́ àjíǹde ara ó máa jẹ́. ń bò ó bùṣe gàdà tó bùṣe gèdè nílùú àkèrè òun lòpó bá yẹ̀ láàfin òpó yẹ̀ láàfin níbẹ̀ ọba wàjà sẹ́ẹ̀sì gbàgbé pé ọmọ ọba làkèrè gẹ́gẹ́ bí àṣà nínú ìlú ọ̀hún wọ́n bá gbé Ifá janlẹ̀ ta ni yóò jọba tuntun. nínú ọmọ ọba àkèrè ònífámú. nígbà ìjàpá gbọ́ ìjàpá hu gbọ́ kí gbogbo aráàlú tó kù tó gbọ́ òun ni ìjàpá ti hu gbọ́ inú bẹ̀rẹ̀ sí ní bí ìjàpá wípé
ọ̀rẹ́ òun ni àkèré ní tòótọ́ irọ́ kan náà sì làwọn méjèèjì ẹgbẹ́ làwọn ṣùgbọ́n kí ni ká ti gbọ́ pé òun wà máa dọ̀bálẹ̀ fọ́rẹ́ òun kábíyèsí rẹ ọlọ́run. mo kà pẹ́ nílẹ̀ nàìjíríà. ọ̀rẹ́ tí ó ṣekú pa wá olódùmarè ò ní jẹ́ bá wọn ní o. bí ọlọ́run bá ya àwọn ọ̀rẹ́ méjì ń gbà míì tíjà ṣẹlẹ̀ láàrin wọn wọn ò máa bínú wọn ò ní mà wípé ó ní ewu tó lódùmarè tó fi rí kù lórí àwọn. ó ti mẹ́kò lọ o. nàìjíríà lọ́kọ̀ọ́ra rẹ̀ ọmọ ikọ́ mi. àlékò ìrọ̀bì sílẹ̀ lára. ọ̀rọ̀ epo bẹtiró àsótì ẹ̀ ó ti ń di wàhálà ọjọ́ ti pẹ́ ọlọ́run ó sọ wà ń bẹ̀. ayélujára tó sì jẹ́ ẹ̀ka alẹ́ o Quadri Tìjání ẹ̀ka àbọ̀ sórí ètò. mo ní inú bẹ̀rẹ̀ sí ní bí ìjàpá ṣùgbọ́n ó fi tọ́ dúdú sínú òtù funfun jáde. ìjàpá bá gbéra pa ó lọ sí àbẹ̀wò sí ọ̀rẹ́ rẹ̀ láti fi tó o létí. ngbò dé ìlú tí àkèré wà ó rí wípé ibẹ̀ dẹ̀ lọ́rùn ní tòótọ́. ó ṣàlàyé fún àkèré inú àkèré dùn ó ní ọ̀rẹ́ dáadáa lọ̀rẹ́ òun kábíyèsí rẹ̀ ọlọ́run. inú àkèré dùn kọjá àlà ìyàwó rẹ̀ ti sáré bọ́ sílé ìdáná wọ́n dáná fún ìjàpá wọ́n ṣe oúnjẹ aládùn wọ́n sì fún un. àmọ́dúró lójú ìtìtì ẹ̀wé mọ́tò. wọ́n gbómi sí balùwẹ̀ wọ́n ní kó wẹ̀ wọ́n ṣètọ́jú ẹ̀ dáadáa. òun ọmọge mẹ́ta wọ́n jíjọ dúró. àkèré wa ní òun ò tí ì ní fún ẹnikẹ́ni lára ó lóun ó máa dúró de oníṣẹ́ ìlú tí wọ́n wàá sọ fún òun wípé òun lọ bá kàn. kíkọjá o wọ́n ti gbọ́ ọmọge lọ. nígbà ìjàpá jẹ tó mu tó yó tán ìmọ̀tò kẹta kọjá. ó bá sùn ní tiẹ̀. ọmọge lọ. ojú oorun ló wà tó ti gbọ́ tí àwọn ìránṣẹ́ ìlú tí wọ́n dé tí wọ́n wá sọ fún àkèré wípé kábíyèsí o ẹ̀yin lọ bá kàn ẹ̀ máa bọ̀ nílé. ọba yàgò lọ súnlé ẹ̀wọ̀n gbé. ẹ̀yin tẹ́ bá ń lo MTN ó yẹ bá mi mú. ikùn á fi ṣe iṣẹ́ lódù. àwọn káàdì wá látọwọ́ àwọn olólùfẹ́ ètò yìí dáadáa mo dúpẹ́ lọ́wọ́ gbogbo wọn pátápátá lágbára lọ́wọ́ olódùmarè wọn ò ní mànira láti lédùmarè. omi gèlè ọya rẹ lé o ọtọ pé ìtì. ẹ̀yin tẹ́ ń lo MTN ṣé ẹ ti tẹ̀ ẹ́. ọmọ gbogbo ọkùnrin mú ní ó ti mú kó tẹ́lẹ̀. Abdulateef Ìdòwú ẹ ṣeun o ẹ̀ka alẹ́ Prince Adétutù Adénàíkè ẹ̀ka alẹ́ bàbá mi o ẹ̀ka àbọ̀ sórí ètò. èdè bẹ̀lí ìṣẹ́jú. kòkó lára ọ̀tá yín ò máa lè láṣẹ olódùmarè. Adélékè Ṣẹ́gun mo kí yín ẹ̀ka alẹ́. MTN ó yẹ gbà á. alẹ́ jẹ́ sẹ́ramọ́ ọba gbé. 83 bẹ̀rẹ̀ sí lọ. 17 24 sọ̀rọ̀ ẹ lọ́wọ́ nínú ìmọ́tò. 03 sẹ́ramọ́ gbà láti wọlé. 35 68 ọdẹ́lù Ìbàdàn mi. 65 àìkàn 814 tó mẹ́fà. ẹ gbọ́ lẹ́ẹ̀kan sí o. ọtẹ látàlẹ́. 83 ṣùkú 17 gbèsè di rẹpẹtẹ. 24 ó tó kàn. 03 sẹ́ramọ́ ẹ lọ́ra. 35 ọkùnrin 68 ìsẹ́ramọ́ 65 pàkọ́ wáyà. 814. ẹ dákun bó bá jẹ́ yín lẹ́rìí lódò ẹja mọ̀. gèlè sí lórí sẹ́ramọ́ ó mú rí ìjọkùnrin ọtí mi ìsàlẹ̀ ìjọkùnrin o ọ̀yà ọkùnrin lẹ́nu ẹ wá wọ̀nyí sẹ́ramọ́. ẹni ẹ̀jẹ̀ wá kọ́rọ̀ lè yá. ìgbà tó wáyé o lè mú. àkèré ní kò burú ní kí wọ́n máa lọ. ó lóun ó kàn wọ́n lára láìpẹ́ ìsẹ́ramọ́ bá tẹ́. láti wá gàpèrè àwọn bàbá òun. ìsàlẹ̀ ọjọ́ níka ọkùnrin o ìsàlẹ̀ ṣèbí. àwọn aráàlú tí àkèré ti lọ sàtìpó wọ́n ti gbọ́ gbogbo làbárè wípé àlejò àwọn ọba ti kàn nílùú wọn inú gbogbo aráàlú ló dùn kódà kábíyèsí ìlú náà inú rẹ̀ dùn dọ́ba àwọn èèyàn pàápàá àwọn ọ̀rẹ́ àkèré nílùú tó ti lọ sàtìpó yìí wọ́n wá bẹ̀rẹ̀ sí ní fi ẹ̀bùn oríṣiríṣi wọ́n bẹ̀rẹ̀ sí ní fi ránṣẹ́ sí àkèré wípé àwọn bá yọ o wípé òní ò lọ́jọba àdú wọn kódà kábíyèsí ìlú wọn yìí ó ra ẹṣin funfun nẹ́nẹ́ ó rà á fún àkèré wípé
kó máa gbé lọ sílùú wọn. orí mi mo jẹ mi gbèsè ra mọ́ o. nígbà ọjọ́ tí àkèré dá tó pé òun àti ìjàpá ọmọ àtayá wọ́n bá gbéra ó dìlú wọn. mo jẹ mi gbèsè ra mọ́. àwọn aráàlú tó ti lọ sàtìpó yìí wọ́n yan àwọn onílù tẹ́lẹ̀ ọ̀rọ̀ èsì. wípé tìlù ti fan onílì ìlú wọ̀lú. ọ̀rọ̀ lọ́mùrẹ́ mi o. wọ́n bá gbéra pa lọ́mùrẹ́ o. bí wọ́n ti ń lọ lójú ọ̀nà làwọn onílù ni wọ́n ti kọ̀ǹgọ́ bọ̀lù wọ́n bẹ̀rẹ̀ sí ní lùlù lákọlákọ. orí àkèré náà bẹ̀rẹ̀ sí ní wú. bẹ́ẹ̀ bá wà nípò kan tínú yín ń dùn ẹ dákun dábọ̀ ẹ máa ṣe sùúrù ẹ máa so gbogbo níwọ̀ntúnwọ̀nsí o. ó ṣe bàtà mi bá. ilẹ̀ a máa yọ ni mo ní ìdílé. lágbára lọ́wọ́ Olódùmarè gbogbo etí tó ń gbọ́ mi gbogbo ojú tó ń wò mí lásàálẹ̀ yìí ọ̀tá ò ní gbé yín ṣubú o ilẹ̀ ò ní yọ̀ yín lágbára lọ́wọ́ Olódùmarè páńpẹ́ tí ọ̀tá bá dẹ́lẹ̀ fún yín fúnra wọn ni wọ́n padà jẹ sí i torí ọwọ́ tí ọ̀gẹ̀dẹ̀ bá gbé ara rẹ̀ ní fi nà bárìgì ṣẹ́gi bá ṣẹ́gi tán nínú ogbó orí ara rẹ̀ ní fi gbé ẹni dèrú lèrú tọ̀ apá ọ̀tá ò ní ká gbogbo wa. ó ní ìdílé o lórí ìtayà. gbére yòrè níwọ̀n ọ̀rẹ́ mi. wọ́n ní it is my lucky day àwọn náà rí MTN ń lòdù ọmọ àdúpẹ́ lọ́wọ́ Ọlọ́run. ẹrú dùn jìyọ lọ. Apostle Paul Ajíbọ́lá ẹ mà káalẹ́ ẹ káàbọ̀ sórí ètò lálẹ́ òní o Adéníkẹ́ Adélẹ́yẹ Gbàdàmásí mìíràn tí o. mo kì í yín dáadáa ẹ káàbọ̀ sórí ètò ṣé oògùn máa dáadé mi. Bọ́lárìnwá aa5 ẹ ṣeun Prince Lawal Ọmọtọ́sọ Táíwò bẹ́ẹ̀ ni ó rí láti Olódùmarè Island Club. àdúrà wọ òní sáìgbà. ẹgbẹ́lẹ́gbẹ́ Island Club. wọ́n fa mọ́ yọ wọ́n dá a fẹ́. ńgbà ṣé wọ́n ní kò sẹ́ni tá a gbé gorí ẹṣin tí ò ní sọ̀pàkọ́ lùkè. wọ́n fa mọ́ yọ. àkèré bẹ̀rẹ̀ sí ní jó lórí ẹṣin funfun nẹ́nẹ́ àwọn onílù náà ń lùlù tìkára tìkára. ọ̀nà fún ẹgbẹ́lẹ́gbẹ́ àwọn èrò tó tẹ̀lé lẹ́yìn fa mọ́ yọ. ìlù ti fan tí wọ́n fẹ́ bá wọ̀lú àwọn náà bẹ̀rẹ̀ sí ní gbóríyìn fún àkèré wọn ló mọ jójó púpọ̀. ńgbò yá ìjàpá ó bá lọ fetí po àkèré létí ó fẹnu kò létí ó ní ìwọ ọ̀rẹ́ mi ó tí ì dára tó ó ní ó yá máa tọ́ jẹ́ káwọn èèyàn mọ̀ wípé egun ń bẹ lára rẹ bíi kàsí nǹkan. ńlọ máa wọlé máa bá. Yorùbá ní eégún tí wọn bá fẹ́ kó sì ṣe wọ́n wàá máa kì í wípé kò lè ṣe bí bàbá rẹ̀ ti ń ṣe béègùn òun ò bá sì ṣọ́ra yóò sì wà wù. ulé wálé dẹ máa jọkọ̀ ojú omi. ìgbésẹ̀ kan ló ń bẹ láàrin ìṣubú ẹ̀dá ìdí nìyí tẹ̀dá ní láti máa ṣọ́ra. láfiwéra ọ̀rẹ́ mi dáadáa Adébẹ́sìn Fáṣẹ̀hún ojú omi. ẹ̀ka alẹ́ o ògbó àtọ́ àbọ̀rúbọyè nílé Ifá. ohun tó jọra láfiwéra o. Apostle Paul Ajíbọ́lá bẹ́ẹ̀ ni ipòkípò tá a bá wọ̀ ẹja máa ṣọ́ra. ohun tó jọra láfiwéra. àkèré náà bá bẹ̀rẹ̀ sí ní tọ́ lórí ẹṣin bó bá fa ìjánu ẹṣin ó nànà tàn ẹṣin ó ka ẹsẹ̀ méjèèjì wájú yóò ka sókè ariwo gèè àwọn èèyàn bẹ̀rẹ̀ sí ní yìn wípé alára nítòun ọ̀tọ̀ àpọ́npọ̀ eégún ògbóònà ṣe ti gbọ́ rí ìṣẹ̀lẹ̀ kan ló ṣẹlẹ̀ tó bí ọ̀rọ̀ ọ̀hún àpọ́npọ̀ eégún ògbóònà wọ́n padà kó bá eégún ọ̀hún pátápátá níbi ká pọ́n ni lápọ́njù. ọmọ ya àbọ̀rẹ̀ mẹ́ta o. onílò ní kẹ́ o. ijó yìí pọ̀ àkèré ń tọ́ lórí ẹṣin ó fa ìjánu ẹṣin kígbe ẹṣin yóò kẹsẹ̀ méjèèjì sókè yóò nàgàrò yóò nàgà àwọn èèyàn bẹ̀rẹ̀ sí ní yìn ìjàpá ní ọ̀rẹ́ mi ò tí ì ṣe tó sẹ́ àní kó múra dáadáa àwọn ọmọ àtayá àkèré wọ́n lọ bá a pé bàbá pẹ̀lẹ́pẹ̀lẹ́ tọwọ́ yín o ẹ ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́ o àkèré ní kí wọ́n fò ń lẹ̀ olórí òun wú ni kábíyèsí rẹ Ọlọ́run. ńlá flọ̀pù àdó ìṣọ̀dún mo bá wọn ṣe. lábẹ́ aláṣẹ yékè. kábíyèsí Olódùmarè àkèré ó bẹ̀rẹ̀ sí ní dá oríṣiríṣi àrà ń bò dé sáà kan àwọn aráàlú wọn gangan àwọn náà wá pàdé wọn lójú ọ̀nà èrò wá pọ̀ lọ rẹpẹtẹ àrà wá bẹ̀rẹ̀ sí ní gbé àkèré nínú. ọ̀run ọba ògo má padà lẹ́yìn mi o.
ọ̀nìyàn kọ́ bá ti lódì ẹ̀mẹ́. Délé Màtínà lèyí tẹ̀ ń gbọ́ yìí. èso sẹ́mi lódùmarè máa yàn ó. èpè kókó. Ọlọ́run má padà lẹ́yìn mi. Nígbà tó yá Àkèré fa ìjánu ẹṣin ó fà á nífàkúfà. Ẹṣin kásẹ̀ méjèèjì kó ńlẹ̀ pátápátá. Ó nà tọ̀tọ̀tọ̀tọ̀tàn. Àkèré bá rí kéré kó lẹ́yìn ẹṣin. Ó di wì nínú kòtò. Àtòun àtẹṣin ò ní wọ́n bára wọn nínú ọ̀gbun. Àwọn méjèèjì ni wọ́n bára wọn nínú kòtò. Ẹsẹ̀kẹsẹ̀ ní kẹ́kẹ́ památì òru lẹ́nu. Ìlú dá wáyé. Gbogbo àwọn tó ti ń yìn tẹ́lẹ̀tẹ́lẹ̀ kálukú panumọ́ lẹ́sẹ̀kẹsẹ̀ ni. Irú kílẹ̀ yìí wọ́n sá síbi kòtò ọ̀hún. Wọ́n rí wípé ẹṣin ti ṣubú lé Àkèré nítan, itan Àkèré ti jẹ̀. Wọ́n bá gbé ẹṣin, wọ́n gbé kúrò lórí Àkèré. Wọ́n gbé Àkèré ó dọ̀dọ̀ àwọn oníṣègùn. Ọjọ́ mẹ́ta òun ni wọ́n fi tọ́jú Àkèré. Ẹ̀yìn ọ̀rẹ́yìn kábíyèsí rẹ̀ Ọlọ́run. Ẹlẹ́kọ̀ọ́rùn polówó. Àkèré bá ìṣẹ̀lẹ̀ ọ̀hún lọ o. Ó kú fínfín, ó ta tẹrù ń pa á. Ó gbèkúrú jẹ lọ́wọ́ ẹbọra. Àkèré kú fínfín. Gbogbo etí tó ń gbọ́ mi, gbogbo ojú tó ń wò mí lálẹ́ òní. Ní kòríta àṣeyọrí yín o, ẹ̀mí yín ò ní pin. Ní kòríta ibi tá a ti fẹ́ ṣe rere. Ní kòríta ibi tá a ti fẹ́ ní àgbéga ń lágbára lọ́wọ́ Olódùmarè, ẹ̀mí wa ò ní pín o. Àmọ́ ẹja máa ṣọ́ra. Ìwọ̀ntúnwọ̀nsì ní gbogbo nǹkan, sùúrù ní gbogbo rẹ̀ gbà. Ẹ wo bí ìjàpá bó ṣe ti ọ̀rẹ́ rẹ̀ pa látàrí ìlara. Ó sì pa ọ̀rẹ́ mi inú rẹ̀ látàrí ìlara. Nítorí pé ọ̀rẹ́ rẹ̀ náà kò kíyèsára. orí ọ̀nà ẹ̀dá ọ̀nà. Ayọ̀ wa ò ní pàdé ìbànújẹ́. Agbára owó Olódùmarè. Ọlábísí ẹni afẹ́ Ọláyíwọlá mo mọ̀ kí yẹn mọ̀ ká lẹ̀. Bọ́lárìn aa fad. Bọ́lárìn wá aa fad ẹ̀ṣẹ̀ ìyá mi. Prince Lawal ọmọtọ́sọ Táíwò. Bẹ́ẹ̀ ni ayọ̀ rẹ̀ padà pàdé ìbànújẹ́ ni. Prince Adétutù Adénàíkè. Ẹ ṣé mo dúpẹ́ o. Ẹ jẹ́ n tún ju káàdì ìpè. Ẹ̀yin tẹ́ bá ń lo Airtel ó yẹ mu. Ọ̀gbẹ́ni K Ọlá. Ọ̀gbẹ́ni K Ọlá. Ọ̀gbẹ́ni Káyọ̀dé Ọláwúni. N ò rí wọn lórí ètò lálẹ́ òní. Bàbá mi dáadáa. Àwọn tí ò fẹ́ kẹ́tò wa ó parẹ́ rárá nù. Gbogbo ìgbà ni wọ́n máa ń pè mí pé Ọmọláwùyí bó o ní kí ni ká tó ṣe. Mo dúpẹ́ lọ́wọ́ yín o. Ní nìkan ṣayé. Olódùmarè ò ní padà lẹ́yìn yín. Ẹ̀gbọ́n mi Rasheed Adéwálé Adékànbí. Èdùmàrè ò ní fi yín lẹ̀ ń gbà kọ̀ọ̀kan. Ẹ̀gbọ́n mi dáadáa. Láti Island lọ́hùn-ún. Lágbára lọ́wọ́ Olódùmarè ẹ kéré oko délé. Ní ṣéètì láṣẹ Olódùmarè. Mo kí yín dáadáa. Bishop Olúwaṣẹ́gun Òjó. Ẹ ṣé mo dúpẹ́ iṣẹ́ nu. Ọláwálé Ọ̀nàlà. Ẹ ṣé mo dúpẹ́. Ẹ̀yin tẹ̀ ń lo Airtel ṣe ti bá mi mú. 18 22 56 53 06 64 57 46. Ẹ gbọ́ lẹ́ẹ̀kan sí o. 83 17 24 03 35 68 65 814. Ẹja máa ṣọ́ra o. Àní ṣubú ara, àní ṣubú ẹ̀mí. Sedov
amọ̀lẹ́gbẹ́ mo kì í yé dáadáa o bẹ́ẹ̀ ni kólódùra rẹ̀ máa sọ wa lọ́wọ́ afojúfẹ́ni má fọkàn fẹ́ ni ẹ ṣé mo dúpẹ́ mo mọ̀ pé ẹ tún ti rí ẹ̀kọ́ kankan lórí ètò mi fún talẹ́ òní. ẹ̀yin tí ẹ tẹ àtẹ̀jíṣẹ́ sí mi tẹ ní ẹ sáàfẹ́ kí n sọ̀rọ̀ nípa mágùn àti tẹ̀sọ́ kí ni mágùn kí ni tẹ̀sọ́ ìyàtọ̀ wo ló ń bẹ láàrin àwọn méjèèjì báwo ni wọ́n ti ń lò wọ́n kí ló dé táwọn bàbá wa fi ń lo àwọn nǹkan wọ̀nyí kí ló dé tí wọ́n ń lé obìnrin ní mágùn ǹjẹ́ lóòótọ́ ni wípé àwọn kan ń bẹ tí wọ́n á máa ṣáájú rẹ̀ sára tó jẹ́ wípé kò sírú mágùn ọ̀hún bí wọ́n bá ti ṣe àwọn iṣẹ́ ìsára wọn ò ní lè lù ú bóun náà ti ń ṣàwọn iṣẹ́ yìí kábíyèsí rẹ̀ ọlọ́run àìsàn aláìsàn yín ní sísìn ẹ má bínú wọn ò fojú di yín ìdí tí wọn ò ṣe tí ì sọ nípa rẹ̀ ni wípé ṣe mọ̀ wípé mo ti yan fẹ́rẹ́ rí lórí àwọn ètò mi bá a bá tún ní ká tó ń sọ yóò dàbí àwítúnwí ni ìdí nìyí tí mo fi ní tí mo bá rí ọ̀pọ̀ èèyàn tí wọ́n sọ wípé kí n tó ń sọ n ó ṣe dáadáa lọ́rùn kẹ́ni wín ṣùgbọ́n bí ò bá ti sí bẹ́ẹ̀ ẹ má bínú sí mi wọn ò fojú di yín kó má dàbí ẹni wípé à ń ṣe àwítúnwí òun ni ò tí ì ní jẹ́ kí n sọ̀rọ̀ nípa rẹ̀ rárá tàbí ni ò ní jẹ́ kí n tún sọ̀rọ̀ nípa ẹ̀ mọ́ ṣùgbọ́n tá a bá ráwọn èèyàn tó pọ̀ tí wọ́n ní ká sọ ọ́ á sọ ọ́ lágbára lọ́wọ́ ọlọ́run ẹlẹ́dẹ̀ mi ò ní sẹ́ méjì ju kó pàfọ́ lọ àtọ̀rọ̀ sísọ òun la fi bíbí ọdún Ọláwuyì kì í sú mi kì í rẹ̀ mí kàkà kó rẹ̀ mí máa mú rẹ̀ lódò máa fi wí ọlọ́fẹ́ gbéra. ẹ jẹ́ ń lọ sábàlá ìbéèrè fútalẹ́ òní bẹ́ẹ̀ bá ti gba méjì nínú ìbéèrè mi gẹ́gẹ́ bí ìṣe wa ẹ̀bùn ẹgbẹ̀rún méjì òun lẹ̀ gbà látọwọ́ ọ̀gbẹ́ni ọ̀gbẹ́ni Káyọ̀dé Ọláwuni. bákan náà ẹ má gbàgbé ìwé mi tí àkọlé rẹ̀ ń jẹ́ ọ̀nà òmìnira ọ̀nà ẹ̀jẹ̀ ó ń bẹ nílẹ̀ fún títà ìwé tẹ́ gbádùn dáadáa ni. kódà bẹ́yìn ò bá mèdè Yorùbá kà ìwé ọ̀hún ó ń bẹ ní ọ́díò wákàtí bíi 5 gbáko ńlẹ̀ fi gbádùn ìwé ọ̀hún. Ọlọ́run gbọ́ kò sẹ́ni tó kàwé ọ̀hún tí ò sọ wípé nǹkan kì í ṣẹ̀ṣẹ̀ ràgó àjẹrán tán ó tún kéegun. bẹ́ẹ̀ bá nífẹ̀ẹ́ sí ẹ pè mí 09054 99 402 tàbí kẹ́ ẹ ti àtẹ̀jíṣẹ́ sí mi ní WhatsApp nọ́mbà tí mo pè náà ní 09054 99 402 tàbí kẹ́ ẹ kàn sí mi ní email address mi olawuyi.abiodun@yahoo.com olawuyi.abiodun@yahoo.com. àdúrà gbogbo wa ó gbà. ẹ má gbàgbé bẹ́ẹ̀ bá ní òde àríyá tẹ́ ẹ fẹ́ ṣe tẹ́ ẹ fẹ́ ká bá yín ṣe MC ẹ pè mí àá bá yín ṣe. bẹ́ẹ̀ bá lẹ́nu tó fẹ́ ṣayẹyẹ ọjọ́ ìbí yálà ọ̀rẹ́ yín ni ìbátan yín ni bàbá tàbí ìyá yín ó tiẹ̀ lè jẹ́ olólùfẹ́ yín ẹ pè mí àá bá yín ṣe àá kì wọ́n délédélé àá sì ṣe ìwúre torí wọn ò wù àá sì fún wọn. bẹ́ẹ̀ bá fẹ́ polówó ọjà ẹ kàn sí mi ẹ ṣé mo dúpẹ́ o. Bishop Olúwaṣẹ́gun Òjó àti ríra onírà ibi tẹ́ ẹ bá wà òun ló ṣe kókó ẹ lè bá mi sọ̀rọ̀ lẹ́yìn ètò. ìbéèrè àkọ́kọ́ lórí ètò fútalẹ́ òní bẹ́ẹ̀ bá ti gbà á nọ́mbà tí mo pe lẹ́ẹ̀ fi ṣọwọ́ sí lẹ́ẹ̀ fi ìdáhùn yín ṣọwọ́ sí bẹ́ẹ̀ bá ti mọ̀ ọ́ 09054 99 402 ẹ lè fi ṣọwọ́ sórí WhatsApp ẹ sì lè tẹ̀ ẹ́ látẹ̀jíṣẹ́ déédéé ni omi ẹ̀kọ́ ni. bákan náà lẹ lè fi ṣọwọ́ sí email address mi olawuyi.abiodun@yahoo.com. ìbéèrè ọ̀hún rèé. ìbéèrè àkọ́kọ́ irú ọmọ wo òun làwọn Yorùbá òun ni wọ́n ń pè ní ìlọ̀rí irú ọmọ wo ni Yorùbá ń pè ní ìlọ̀rí ìbéèrè àkọ́kọ́ nù. ìbéèrè ẹlẹ́ẹ̀kejì òwe ni ẹ bá ń parí òwe yìí. àìtètè lóbìnrin kò pé ká má bímọ àìtètè lóbìnrin kò sọ pé ká má bímọ ẹ parí òwe ọ̀hún.
ìbéèrè ẹlẹ́ẹ̀kẹta ọ̀pọ̀ èèyàn ó máa wò wípé kí ló dé tí ìbéèrè talẹ́ yìí tó rọ̀ mùkẹ̀mùkẹ̀ báyìí ìdí ni wípé ọ̀pọ̀lọpọ̀ èèyàn ń sọ wípé àwọn ìbéèrè tí mò ń béèrè lórí ètò wípé àwọn ìbéèrè ọ̀hún ti le jù ohun tó kàn múnú mi dùn ni wípé bọ́n ṣe ń sọ wípé ìbéèrè ọ̀hún le tó a sì rí àwọn tó ń gbà á àwọn ìbéèrè wọ̀nyí ò le àwa la kó àṣà àti àwọn bàbá wa mọ́. ìbéèrè ẹlẹ́ẹ̀kejì mo ní ká ẹ parí òwe kan mo ní àìtètè lóbìnrin kò sọ pé ká má bímọ ẹ parí ẹ̀. ìbéèrè ẹlẹ́ẹ̀kẹta báwo ni wọ́n ṣe ń kí onídìrí kí sì ní ìdáhùn rẹ̀ bẹ́ẹ̀ bá rí onídìrí àwọn tó ń tán ṣerun ní ọ̀ṣọ́run bẹ́ẹ̀ bá rí wọn bó ni Yorùbá ṣe ń kí wọn báwo làwọn náà ó ṣe dáhùn kò jù bẹ́ẹ̀ lọ ìbéèrè mẹ́tẹ̀ẹ̀ta ta lé òní nù bẹ́ẹ̀ bá ti gbà á pẹ́rẹ́ ẹni àkọ́kọ́ tó bá gbà á $2,000 náírà àti ìwé mi kan tí àkọlé rẹ̀ ń jẹ́ ọ̀nà mi nílò ọ̀nà ẹ̀jẹ̀ òun ò lo oore ọ̀fẹ́ láti jẹ. ẹ gba káàdì MTN yìí kí n tó tún máa lọ lórí ètò fún talẹ́ òní ẹ gba MTN yìí $500 náà ní $500 látọwọ́ àwọn olólùfẹ́ ètò wa dáadáa ṣe ti tẹ̀ ẹ́ ó yá o 91 56 75 01 02 93 90 881 ẹgbọ́n lẹ́ẹ̀kan sí o 91 56 75 01 02 93 90 881. àgbèsètò tó ń lọ lù dárúnú o dámilọ́lá ẹniọlá ògúnsíjì mo kí yín dáadáa bọ́lárìnwá aafr wọ́n ní kí olódùmarè ó máa bùkún olóore àṣẹ ìdùmarè ẹ ṣé ìyá mi mo dúpẹ́ lọ́wọ́ yín o. àlùkò ṣe tó ń lọ lù kóṣùn lèkélèké ṣe tó ń lọ lù kẹfún ọláyímíká àyìnlá mò ń lọlé bàbá mi nù gbogbo etí tó gbọ́ mi lálẹ́ òní gbogbo ojú tó wò mí etí yín ò ní di o ojú yín ò ní fọ́ ire gbogbo lẹ́ẹ̀ máa rí ẹ̀ ní mànira láṣẹ olódùmarè bálágbẹ̀dẹ bá lu ẹni táwọn agbọ̀n ìpẹ́ dànù àìsàn ò ní ṣe yín o ibi ara pápá là bẹ́ tubi gìjàgìjà là bẹ́ kọ̀ ìta gbangba là béwé ajílékege kánikẹ́sẹ̀ òjòjò ìṣòwò kó má lè nájà kókó larọ́ta yín ò máa lé o ẹ̀ ní dùbúlẹ̀ àìsàn gbogbo ẹni tó wà lórí dùbúlẹ̀ àìsàn lọ́wọ́lọ́wọ́ agbára lọ́wọ́ olódùmarè ẹ̀ dìde lórí àkétì àìsàn wù okùn agbèní gbàgbé dìde olódùmarè ó dáwọ́ ìwòsàn yóò dá lé yín ó pàṣẹ ìwòsàn sínú ayé yín lágbára olódùmarè ọba ọ̀gá ògo bẹ́ẹ̀ ni ó rí. adéfẹ́mi òjò kàkè àbí òjò kàkẹ́ ni ẹ má bínú sí mi o mo kí yín ẹ káalẹ́. Prince Lawal ọmọtọ̀sọ́ Táíwò òun ayọ̀ lásùn lágbára lọ́wọ́ olódùmarè adépọ̀jù ayọ̀ ọmọ tó gbọ́lá hàn mo kí yín dáadáa o. orí ń fáwọn ẹ̀dọ̀ ń dògbé òtútù ìmẹ́jà lálẹ́ odò ẹnìkan yìí kó dídí mọ̀dẹ̀kú rọ́jú ayọ̀ àtàláfíà tí mò ń fi yín lẹ̀ sí lálẹ́ òní ni wọ́n tún padà máa bá yín láìpẹ́ láì jẹ̀nà táàtù máa mú tuntun sọ òun ayọ̀ làásùn o ó dàárọ̀ sà ó dàárọ̀ mà ire o. gbèsè ọlájà máa bọ̀ lọ́dọ̀ mi yèyé ọlùgbàdùmọ̀ yèyé mi.